A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ilé ìfowópamọ́ àgbà CBN ti fagilé owó gbígbà lọ́fẹ̀ẹ́ fún àwọn oníbàárà tí wọ́n ń lo ẹ̀rọ ATM ilé ìfowópamọ́ mìíràn bí a kò bá gbàgbé wípé wọ́n ṣe é ní owó gbígbà lọ́fẹ̀ẹ́ fún ìgbà 3 àkọ́kọ́ lóṣù, ṣùgbọ́n ní báyìí kò bá ọ̀fẹ́ dé mọ́. Oníbàárà tí ó bá fẹ́ lo ATM tí kì í ṣe ti ilé ìfowópamọ́ rẹ̀ yóò ní láti san ọgọ́rùn-ún náírà lórí ẹgbẹ̀rún lọ́nà ogún náírà (20,000 naira) ìyẹn bí ATM yìí bá wà nínú ọgbà ilé ìfowópamọ́. Ṣùgbọ́n bí ó bá ṣe ATM tó dá dúró, oníbàárà yóò tún san àwọn ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ mìíràn kún ọgọ́rùn-ún náírà. Àfihàn yìí jẹ jáde nínú ìwé àkíyèsí nótìsì tí CBN fi léde lánàá ọjọ́ 10 oṣù kejì láti fi fèsì sí ọ̀wọ́ngógó tó ń lọ lórílẹ̀-èdè àti àbójútó ẹ̀rọ ATM ní gbogbo ilé ìfowópamọ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ 1 oṣù kẹta ọdún 2025. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ ìpàdé ìjíròrò láàárín àwọn mínísítà àti akọ̀ròyìn gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti ṣe ìgbélárugẹ ìṣèjọba tó ṣe é rí tó sì jíyìn Transparency and Accountability in Governance. Mínísítà fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris ni ó ṣe ìkéde yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn lónìí ní ilé agbára ìlú Àbújá. Idris ṣàlàyé wípé Ààrẹ Bọ́lá Tinubu ti darí kí gbogbo àwọn mínísítà máa fi ara hàn níwájú àwọn akọ̀ròyìn lóòrèkóòrè láti jíyìn lórí iṣẹ́ wọn àti òfin ìjọba. Idris ní èyí yóò jẹ́ ọ̀nà láti máa bá ará ìlú ní ìjíròrò lórí àwọn ohun tí ó ṣe gbòógì sí ìdàgbàsókè ní àwọn ilé-iṣẹ́ wọn, kí wọ́n sì máa yanjú ohun tí ó bá jẹ́ ìpèníjà ará ìlú. Ìgbésẹ̀ yìí ni yóò ṣíwájú ayẹyẹ ọdún kejì ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú àfojúsùn àti máa bu ará ìlú gbọ́ bí nǹkan ṣe ń lọ sí nínú ìṣèjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti fi ọwọ́ ṣìkún òfin mú obìnrin 3 kan ní ìlú Asaba, ìpínlẹ̀ Delta nítorí wọ́n ta ọmọ ọ̀sẹ̀ kan. Alukoro ọlọ́pàá Bright Edafẹ́ fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àfihàn fídíò tí ó tó akọ̀ròyìn lọ́wọ́. Níbẹ̀ ni wọ́n ti rí ìyá àkọ́kọ́ pẹ̀lú àwọn afurasí yòókù. Edafẹ́ ní ìyá àkọ́kọ́ yọ̀ǹda ọmọ yìí fún ọ̀kan lára àwọn afurasí tí òun náà gbà wípé òun ta ọmọ ní 3.5 million naira ṣùgbọ́n tí ó fún ìyá ọlọ́mọ ní 600,000 naira. Bẹ́ẹ̀ ẹni ra ọmọ ní 4 million naira ni òun san. Edafẹ́ ní àwọn ti ṣe àkíyèsí bí ẹ̀sùn ìfọmọṣòwò ṣe ń gbilẹ̀ sí ìdí nìyí tí àwọn fi gbé ìgbésẹ̀ láti gbógun ti ìwà yìí. Àwọn obìnrin 3 wọ̀nyí ni wọ́n gbìyànjú àti gbé ọmọ gba pápákọ̀ òfurufú Asaba lọ ìlú Àbújá kí ọwọ́ tó tó wọn. Edafẹ́ tẹ̀síwájú wípé nígbà tí ìyá àkọ́kọ́ padà sílé lọ́dọ̀ àwọn tí ó bá ṣàmójútó oyún ni wọ́n béèrè ibi tó gbọ́mọ sí, ló bá jẹ́wọ́ wípé òun ti ta ọmọ ní 600,000 naira. Lẹ́yìn èyí ni ọwọ́ ọlọ́pàá bá gbogbo wọn. Nígbà tí ó ń ṣàlàyé ara rẹ̀, ó ní òun ti bí ọmọ 2 tẹ́lẹ̀, ọkùnrin kan obìnrin kan, kí òun tó bí ìkókó yìí ní ọjọ́ 26 oṣù kìíní. Òun sì gbọ́dọ̀ wá jíjẹ mímu fún àwọn ọmọ wọ̀nyí nítorí bàbá wọn ò bìkítà. Iṣẹ́ ọmọ ọ̀dọ̀ lòun fi tọ́ ojú. Nídìí iṣẹ́ yìí lòun ti ṣe alábàápàdé arábìnrin Patrick lòun bá bẹ̀ẹ́ fún ìrànlọ́wọ́. Patrick wí fún un wípé òun á bá ta ọmọ ní 600,000 naira, ló bá fún òun ní 570,000 naira. Òun náà fi 30,000 naira ṣe owó wàhálà. Nígbà tí ọwọ́ tó Patrick ló jẹ́wọ́ wípé 3.5 million naira lòun ta ọmọ ṣùgbọ́n tí òun jíṣẹ́ 600,000 naira. Lẹ́yìn tí ó yọ 30,000 naira owó tí ó jẹ́ ẹ́, ó ní gbogbo owó yòókù ni ó ṣì wà ní ilé ìfowópamọ́. Ẹni ra ọmọ ní òun fẹ́ gba ọ̀nà òfin gba ọmọ tọ́ ṣùgbọ́n wọn kò fún òun ní ìwé-ẹ̀rí kankan kí wọ́n tó yọ̀ǹda ọmọ fún un. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí.
Ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti ké sí Minister of Communication, Innovation and Digital Economy Dr. Bosun Tijani àti àjọ alámòójútó ìlà ìbánisọ̀rọ̀ NCC kí wọ́n ṣe sùúrù pẹ̀lú àlékún owó ìpè títí di ìgbà tí iṣẹ́ rẹ̀ bá dúró déédé. Ìpinnu ìgbìmọ̀ yìí wáyé lẹ́yìn àbá onípàjáwìrì tí wọ́n dá wípé kí NCC má tíì bu ọwọ́ lu àlékún owó ìpè, gẹ́gẹ́ bí Honorébù Ọ̀fọ̀jì Òbòkù ṣe dá lábàá lónìí. Ọ̀bọ̀kùn ní ó ṣe pàtàkì kí àwọn ilé-iṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ kọ́kọ́ ṣiṣẹ́ tó tẹ́ aráàlú lọ́rùn tí ọmọ orílẹ̀-èdè ti ń pòǹgbẹ rẹ̀ láti ọdún 11 sẹ́yìn kí wọ́n tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí àlékún owó ìpè. Ọ̀bọ̀kùn ṣe àríyànjiyàn wípé ìpè tí ó bá lọ geere yóò ṣe àlékún àwọn ẹ̀ka tí ó ṣe gbòógì bíi ìmọ̀-ẹ̀rọ, ètò ẹ̀kọ́, ètò ìlera, ọ̀gbìn àti ìṣèjọba orí ẹ̀rọ ayélujára e-governance. Lẹ́yìn gbogbo atótónu ni gbogbo ilé fẹnukò bí wọ́n ti rọ mínísítà kí ó fagilé àlékún owó ìpè títí di ìgbà tí iṣẹ́ wọn bá lékún sí i. Bákan náà ni wọ́n rọ ìgbìmọ̀ iléeṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ kí àwọn náà tẹ̀lé gbogbo àṣẹ wọ̀nyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Òṣèré tí ó ti di olóṣèlú Kenneth Okonkwo ti kéde ìkọ̀wé fipò sílẹ̀ rẹ̀ kúrò ní ẹgbẹ́ òṣèlú Labour bẹ̀rẹ̀ láti ọjọ́ 25 oṣù kejì ọdún 2025. Okonkwo ṣe ìkéde yìí lónìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X bí ó ti ṣàlàyé wípé ìpinnu rẹ̀ dá lórí bí ẹgbẹ́ yóò ṣe sí lára ẹgbẹ́ tí wọ́n kà kún gẹ́gẹ́ bí ìlànà òfin non-existent as presently constituted. Okonkwo ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ gbogbo ohun tí ó dìrọ̀ mọ́ ìkọ̀wé fipò sílẹ̀ rẹ̀ bí ó ti ní lẹ́yìn ayẹyẹ ọdún kejì ìṣèjọba ààrẹ. Òun á ní àǹfààní àti darapọ̀ mọ́ àwọn ọmọ orílẹ̀-èdè tí òye wọn jọ yéra wọn láti bẹ̀rẹ̀ ìjíròrò lórí bí orílẹ̀-èdè yóò ṣe gòkè àgbà tí Ọlọ́run bùkún fún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olùgbò ti Ugbo Kingdom ní ìjọba ìbílẹ̀ Ìlàjẹ ìpínlẹ̀ Ondo, Ọba Frederick Ọbátẹrù Ẹniọlọ́rundá Akínruntan ti dá àhesọ tí wọ́n ń gbé pòyì ẹnu nù wípé ó ti di olóògbé. Ó ní kókó larọ̀ọ́ta le. First Class ọba yìí ṣe àpèjúwe ìròyìn ikú tí wọ́n ń gbé kiri orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ní ìbùkún fún ẹ̀mí gígùn. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní ìlú Àkúrẹ́ ni Ọba Akínruntan ti ṣàlàyé wípé ìlera rẹ̀ pé pérépéré. Òyìnbó elépo tí ó ní Albert Oil ní oríṣiríṣi ìpè ni òun ti gbà, pàápàá jùlọ láàrin ìpínlẹ̀ Ondo. Ìdí nìyí tí agbẹjọ́rò rẹ̀ ṣe gbà á ní ìmọ̀ràn kí ó ní gbólóhùn pẹ̀lú àwọn akọ̀ròyìn. Ọba ní òun kàn rìnrìn àjò ráńpẹ́ ni, òun kò ní pẹ́ padà sílé. Ó fi kún un wípé irúfẹ́ àhesọ báyìí túmọ̀ sí ìbùkún ní ilẹ̀ Yorùbá. Fún ìdí èyí, Olúgbò ṣì wà láàyè lálàáfíà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.